Ah, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Jímọ̀. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni Nọ́fíù Àmùdá, ọba Yorùbá òkúta tẹ́lẹ̀ tí wọ́n lé kúrò nílùú torí òdodo, tí mo jẹ́ ààrẹ fún gbogbo Yorùbá tó wà nílẹ̀ Bàrùbá pátápátá ní tilé toko, tí lórí olówó, tálíkà, kúkúrú, gíga, ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà. Èmi nìyí o, Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Láti tan ìmọ́lẹ̀ sí bí wọ́n ṣe lé mi kúrò ní Baruten. Àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò jalè, wọn ò ká orí yẹn mọ́ mi lọ́wọ́. Mi ò gba ìyàwó mi ò fàdíyà. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Nọ́fíù Àmùdá, tí mo jẹ́ ààrẹ fún gbogbo Yorùbá tí ń bẹ nílẹ̀ Bàrùbá. Ọdún 23 mi lórí ààrẹ yẹn ni. Àga tó gbóná ni, kò sẹ́ni tó lè jó, Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí nílẹ̀ Baálẹ̀ Òkè Òrò. Mo jẹ́ ọkùnrin, mo ti lé ní 50 ọdún. Mo níyàwó, mo bímọ ọkùnrin, mo bóbìnrin. Mo wà nínú òṣèlú Kwara State dáadáa láti ìbẹ̀rẹ̀. Àkọ́kọ́ ohun tó bí Yorùbá parapọ̀ ní Baruten ni wípé mo fẹ́ kí á mọ̀ wípé látìgbà tí Bàrùbá ti ṣẹ̀, látìgbà ìwáṣẹ̀ Baruten ilẹ̀ Bàrùbá ni Yorùbá náà ti wà níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn Yorùbá wà níbẹ̀, ojú dúdú yìí pọ̀. Àwọn ìyàwó ọ̀gbọ̀dọ̀ lọ́bọ̀ ò lọ pọnmi lúlù yìí ò dáa. Tí Bàrùbá bá bá Ìbàrùbá àti Yorùbá kan tí ń jà, wọ́n pé bo Yorùbá yẹn tí wọ́n lù fàìn. Náà làwọn bàbá wa rí pé ẹ jẹ́ ká kó kinní ìjọ kó máa jẹ́ Yorùbá parapọ̀, ká máa fi gbára wálẹ̀. Ìgbà tí èmi jẹ alága Yorùbá parapọ̀ Baruten láti nǹkan bíi 25 years ago, a modernize kinní yìí. Ẹ mọ̀ pé ayé ẹni tó kàwé ó gbọ́dọ̀ yàtọ̀ sí àwọn tí ó kàwé. Gbogbo ohun táwọn bàbá wa ń bá bọ̀ látẹ̀yìn yẹn, mo try láti modernize ẹ̀. A bẹ̀rẹ̀ sí ní bára wa pò. Wọ́n ń gbọ́ orúkọ mi káàkiri. Mi ò dàgbà, mi ò lówó, tálákà ni mí, bọ̀ tẹ́bi ò pa mí. Ìbàrùbá wà nínú oko, gbórúkọ Nọ́fíù ó sáwọgbó. Bẹ́ẹ̀ ni. Orí ni wọ́n ṣe bóògùn ní ògùn kọ́. Tó bá ṣe bóògùn ni yóò ti bàjẹ́ látijọ́ ẹ̀. À ń bá lọ bẹ́ẹ̀. Kò sí àtìmọ́lé tí èmi Nọ́fíù ò tí sùn nílẹ̀ Bàrùbá torí ìran Yorùbá. Kò bá mi nínú jẹ́ rí. Tóṣèlú bá dé, population wa ta ní nílẹ̀ Bàrùbá yẹn láàfin bá ẹni tó fẹ́ contest governorship ṣàdéhùn, á dìbò fún kí ló wà. Ní bí ọdún méjì sẹ́yìn nísìn, kí n kékúrú, Governor Kwara State Abdulrahman Abdulrazak ó rán Speaker Kwara State tó jọmọ Bàrùbá sí mi wípé ìwà ààrẹ dákun a fi Ọlọ́run ọba bẹ̀ ọ́, a fẹ́ kó bá wa kó gbogbo Yorùbá tí ń bẹ ní Baruten padà sínú APC. Ìgbà tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí, èyí bá ìròrí tiwa mu wípé àwọn APC kúkú ti fa Tinubu kalẹ̀ pé kó wá ṣàrẹ̀ lábẹ́ APC. Kí láwa Yorùbá tún wá sọ pé à ń dúró dè. Ó ti yá. Mo rò bí nígbà tí a ṣe campaign àjọṣe ni, àdè camp aṣayẹyẹ àṣe. Nígbà tó dá àsìkò bò àdìbò. Nínú ìtàn Kwara State, Baruten ò lead election rẹ̀. Ṣùgbọ́n ìta dìlọ yìí, Baruten ló lead. Ìbò bulk vote tí àwa Yorùbá ní Baruten 8,875 ní àdẹ̀kù fáwọn APC wọn wọlé. Ìgbà wọlé tán, wọ gọ́vnà àdéhùn wa, ṣó gbàgbé. Oní tí wọ́n bá wọlé, òun máa tọ́jú àwa Yorùbá. Ọdún kejìlá ń tún lò lọ́yà àti ìrìtọ́jú kankan. Láti ilẹ̀ tọ́lọ́run wọ́n tọ́jú èmi láti June 19, 2021 tèmi ti jọba Yorùbá ni wọ́n ti ń tọ́jú mi. Gbogbo àwọn èèyàn ni mo ń sọ fún pé wọ́n ń tọ́jú mi dáadáa. Àwọn bá Yorùbá tó wà níwájú mi wọ́n tó 15 tí wọ́n gba sálárì rẹ̀, but èmi bẹ̀rẹ̀ sí ní gba sálárì. Nínú governor, senator, speaker, house of rep, kò sẹ́ni tí máa pé wọ́n send owó sí mi nígbà tí mo mẹ̀tọ́ mi. Ọ̀rọ̀ ni mo wá bá governor sọ wípé mi ò fẹ́ kó jẹ́ wípé mi nìkan lẹ́ẹ̀ máa tọ́jú. 2027 ló tún dé tán yìí. Ẹ fẹ́ nídìí wa. Ẹ má bà mí lójú jẹ́, ẹ má bà mí lórúkọ jẹ́ lójú àwọn Yorùbá mi. Ẹ jẹ́ mọ́ rí wọn pé bí ṣe ń rí wọn pé tí n bá máa rí wọn pé ní ẹ̀ní bá mi pé ẹ̀yin fẹ́ kí n kó wọn wá. Governor ní kí n ṣe sùúrù. Sùúrù ṣe mi ò ṣe. Mo bá gbé ìwé, mo bá competition mọ́ governor. Wọ governor, àdéhùn wa síkà rẹ̀ nígbà tó Ọlọ́run mọ mùsùlùmí náà. O mọ ohun tí ń bẹ nínú káṣíkàlẹ̀ kan wà ní. Àwa èmi Nọ́fíù ti síkàlẹ̀ kan wà ní tèmi àti ìdìbò fún yín, ẹ ti wọlé. Títí yín kọ́ ẹ tọ́jú wa. Pé ẹ kó wọ́wọ́ yín wá. Owó ìjọba lá ní ẹ fún wa. Ẹ fún alẹ́ tọ́ wa. Mo rò bíbi tí mo ti dáràn nìyẹn. Governor ní láti pe
àwọn ọba mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ ń Baruten ní wípé tọ̀ ohun tá ààrẹ ń sọ nìyí o ẹ̀sìn mọ̀ páyé òṣèlú làwà òṣèlú sì ní game of number ní bábá ṣe pọ̀ tó ní a fẹ́ máa tọ́jú àwọn ọba Yorùbá báwọn ọba mẹ́rẹ̀ẹ̀rin ṣe panupà táwọn Bàrùbá nìyẹn wọ́n bá ní oru mi mú àwọn ní Baruten pé mo fẹ́ gba ilẹ̀ Bàrùbá fún àwọn Yorùbá mo ní àkíyèsí bẹ́ẹ̀ tọ́ wa ni mò ń béèrè nínú ìwádìí ó jẹ́ kó yé mi wípé abúlé márùn-ún ní bẹ ní Ṣakí tó jẹ́ pé Bàrùbá ló ń jọba ìlú yẹn bí Onígbòǹgbò Oríta Mùà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé tí àwọn ọba bẹ̀yẹn bá kú ní Gúrúmi ni wọ́n ti lọ mú ẹlòmíì Bàrùbá tí ó wá jọba tọ́ba bá kú Gbànárá ni wọ́n ti lọ mú Bàrùbá míì tí ó wá jọba tọ́ba bá kú Iléṣà ni wọ́n ti lọ mú Bàrùbá míì tí ó wá jọba tí wọ́n sì ń gba sálárì ní Ṣakí West Local Government èwo ló wá dé táwa náà yìí sọmọ Faransé àwa ń gbégbé ẹrú lórílẹ̀ wa ẹ̀yin bàbá wa ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀yin baálé wa kíní yìí kìí sowó yín kò kàn yín èmi ò bá yín jà ìjọba lèmi àti ẹjọ́ ládéhùn ẹ̀yin ọba mi ò tó yín rífìn èmi àti ìjọba lájọ sọ̀rọ̀ wọ́n sọ pé àwọn ṣe èmi sì ṣe tèmi mo rò bí wọ́n takú wọn ní pé àti chairman local government àti speaker wọn lóru mi mọ́ àwọn ní Baruten tọ́ ọmọ Ṣakí sì ni mí Ṣakí ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàtà ọmọ Ṣakí ni mí mo rò bí lóru jọ́yìn tí mo kúrò lókùúta tí mo ń bọ̀ wá sí Ṣakí Ọlọ́run ọba ló yọ mí nílé ṣá àwọn Bàrùbá dúró dè mí tán fẹ́ pa mí bọ̀tọ̀ Ọlọ́run àti ta ni èmi kọjá mo lọ wọ́n lura wọn tí wọ́n sára wọn ládàá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́la kún fàyà kan ní November 29 tí mo kúrò lókùúta mo rò báyé ti parẹ́ mi ò mọ̀ pé màá dé Ṣakí èmi nìkan nínú mọ́tò mi ni mo fi dé Ṣakí alhamdulillah bọ́rọ̀ sì rí ojú bẹ́ẹ̀ lọ tẹ wọ́n bá sọ nǹkan míì fún yín yàtọ̀ sí ohun tèmi náà fi sọ irọ́ ni wọ́n pa láti gbà yẹn láti ń bẹ mo wá ń Ṣakí mi ò ṣiṣẹ́ kankan kí n má tún wá já yín ní tàmá ó yẹ kẹ́ ẹ mọ àwọn nǹkan kan ìpàdé tá a ṣe tí mo fi sọ̀rọ̀ bú àwọn Bàrùbá àwa Yorùbá la wà níbi ìpàdé yẹn gẹ́gẹ́ bí èpè àtẹ̀gùn tí ń jàran Yorùbá ṣe báwọn Yorùbá wa náà lọ tó àṣírí fáwọn Bàrùbá tí wọ́n sọ wọ́n túmọ̀ ohun tí mo sọ ní Yorùbá fún wọn ní Bàrùbá wẹ́lẹ́wẹ́lẹ́ àṣẹ ohun tó bí wàhálà nìyẹn mo á ti sọ mo ti tọrọ lọ́wọ́ Ọlọ́run àfi tèmi iná fi wá padà sí Baruten lóko kò lè sálàáfíà ní Baruten mọ́ àyàfi tó bá ṣe wípé ìmọ̀ tara ẹni nìkan ni mo ń jà fún àyàfi tó bá ṣe wípé kó lè dá fèmí nìkan ni mo ń jà fún nítorí ìran Yorùbá mi ò ráyè mójútó ṣẹ́ mi nítorí ìran Yorùbá mi ò ráyè mójútó ìdílé mi Allahu Akbar àwọn ẹyọkan yẹn ti tó àní kò sátìmọ́lé tí ń sùn nílẹ̀ Bàrùbá torí ìran Yorùbá àwọn Bàrùbá yìí náà ni wọ́n rí Yorùbá tó níláárí wọ́n sọ kó lájẹ wọn ò mú lòsì lájẹ rí mo rò nígbà tẹ́nìkan dán wò lọ́dún kan Ilé-Àsù tí ń gbé Iléṣà mo lọ sí police headquarters nílọrin tí a lọ fọlọ́pàá gbé ó mọ̀ pẹ̀ràn tó yìí ní jẹ́ náà tó bá tún ṣe wọ́n sọ pé àjẹ́ ni Yorùbá ìyá tó kú ládùúgbò wa ní Yorùbá ló pa ọmọ tí wọ́n ṣẹ̀ bí tí ń kú lọ yẹn Yorùbá ló pa mo rò bí mi bá wọn fi ṣeré rárá anybody à ń kóra lọ kóòtù ni ó tiẹ̀ tún tó gbà kan ọba Yáṣìkìrà òun tún lọ talẹ̀ Yorùbá kan ní Chikanda fún Yíbò kan fi kọ́lé epo ilẹ̀ tó jẹ́ wípé wọ́n ti kọ́lé ojúlé mẹ́fà sí láti 1935 tí wọ́n ti bí ọba Yáṣìkìrà ìyá yẹn bá wá sunkún wá sọ́dọ̀ mi mo bá gbéra mo kó àwọn àgbààgbà kí wọ́n dọ́dọ̀ ọba Yáṣìkìrà èébú tó ọba Yáṣìkìrà ò rántí ni òbú mi mo sì nítọ̀ wọ́n bínú ó dijọ́ kẹta asáfù ẹ̀ ní lẹ́tà láti high court nílọrin kéèsì yẹn ò jọ̀ṣẹ̀ mẹ́ta lọ tí wọ́n fi parí rẹ̀ tí wọ́n fi gbalẹ̀ wa fún wa kò sí tó kàn wá pẹ̀lú Ìgbò tó talẹ̀ fún àwọn òtalẹ̀ wa àtàlẹ̀ wa irú kéèsì yìí wá délẹ̀ irú ìhàwó lẹ fẹ́ kọ́ba Yáṣìkìrà ó kọ̀dà mí àbí ọba Iléṣà tó ní Yorùbá tí máa ń dáko lórí ilẹ̀ wọn wọ́n máa gba 200,000 naira lọ́dún lórí ilẹ̀ wa táyì ṣe sóbá Allahu Akbar ìgbà tí wọ́n sọ fún mi mọ́ láti lọ bá ọba Iléṣà olóhùn ò sọ bẹ́ẹ̀ kò yá mọ́ sọ bẹ́ẹ̀ ìgbà tó sọ fún mi gan mo ṣe bí mo ti mọ̀ pé ò sọ bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ kàwé ẹ̀ tẹ́ ṣe odidi professor mo rò bíbí yẹn náà ṣe lọ nìyẹn so ṣàṣà lọ́ba wọn bẹ̀ yẹn tá àtijọ́ gbéná wojú ara wa nítorí ìran Yorùbá ẹgbàá mi ẹ̀yin Yorùbá tẹ wà ní Burkina Faso mo ti wà ní Ṣakí láti November 29 bí mo ṣe sọ tí wọ́n ti lé mi kúrò lókùúta mi ò ṣiṣẹ́ kan mò ń ṣì náwó mò ń jẹun gbogbo Yorùbá Baruten ló ti padà lẹ́yìn mi tó máa ń sọ pé nìkan ṣẹ́kù ẹgbà ẹ sọ pé rọ́ ni èmi mo sọ àwọn bá Yorùbá wa tí mò ń jà fún bá ti mọ̀ kí n máa gbowó mi jẹ́jẹ́ kí n dákẹ́ ẹnu mi àwọn bá Yorùbá tí mò ń jà fún kò sẹ́ni tí ń pè mí nínú wọn mọ́ nísìn àbí kí ló kù
wá dàbí ká ní pé tán bá pè mí àwọn bàrúbó mú wọn Allahu Akbar ṣùgbọ́n àwọn ni o ọlọ́run ó fi ìwà kálukú yóò fi dá lẹ́jọ́ mi ò bínú sẹ́nibọ́dí o èmi ti kó gbogbo ọ̀rọ̀ mi báyìí síwájú ọlọ́run mo mọ̀ pé ọlọ́run sọ bá a kà ọlọ́run ò sì fọ́ lójú etí rẹ̀ ò sì dí ó kó gbọ́ ohun tá à ń ṣe orí ohun tán kálukú ń wí kí ọlọ́run ọba kó dá mi lẹ́jọ́ gẹ́gẹ́ bí èrò ọkàn mi kí ọlọ́run ọba kó dá àwọn Yorùbá Baruten lẹ́jọ́ gẹ́gẹ́ bí èrò ọkàn wọn àyàfi tí mo bá ṣaburú pẹ̀lú wọn ló yàkù àyàfi tí mi ò bá jẹ̀yà tí n sì tún jìyà lọ́wọ́ yìí nítorí ìran Yorùbá ló yàkù ẹ̀rí bí mi nìkan ṣe wá kó gbogbo ẹrù Yorùbá Baruten rù Nafiu níbí Nafiu lọ́hùn òbí kan ló máa bí èmi náà ìgbà táwọn lọ́balọ́ba wá gbọ́ ọba Ṣakílídì àwọn ọba lọ sí Chikanda wọ́n lọ dáná sunlé ẹ̀rí pé ohun táwọn ń pè àwọn èèyàn yìí náà ni wọ́n ń jẹ́ èmi sọ̀rọ̀ ẹ̀ lọ́n dáná sunlé ní Chikanda wọ́n lọ́n kó sẹ́fà nínú ilé onílé tí wọ́n mọ̀ pé sẹ́fà wà séhun tá a wí nìyẹn séhun tá a bèrè séhun tí mò ń sọ nìyẹn só lè jíjà ló kàn ẹ́ ti rí pé ó lè làwọn èèyàn yìí ìran wọn yẹn tí ò bá jalè ń sinmi ni èyí sì yẹ kó kọ́ gbogbo àwọn olówó Baruten lọ́gbọ́n kò sẹ́ni tó rántí ilé nù wọn ẹ lọ sí Baruten kẹ́ lọ rí dúkìá tí wọ́n rì mọ́lẹ̀ ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ àpé kí dúkìá wọn gbé tí wọ́n bá fẹ́ kúrò ń bẹ́ẹ̀ nísìnyí ilé yìí ó ṣe kó táyà sí tápá tí kò ń bẹ́ ìbàrúbáwo lólówó tí ó fi rà á mo wà ń sọ fún wọn Yorùbá ní control economy Baruten gbogbo ẹnu mo fi sọ tí Tinubu bá pè mí máa dá lóhùn àwa Yorùbá là ń control economy Baruten ṣọ́ọ̀bù tó dáa jù ní Baruten Yorùbá lónìí tí bàrúbá bá roko tán Yorùbá ní ó rà tá àbára ta ní ó rà ìbàrúbá tó bá ní láárí ó gbára Yorùbá kan kọjá ni anyway ni mo ti lè sọ ohun mo sọ tí mo dáràn nìyẹn Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Jimoh Ariwoọlá lẹ́ẹ̀kan sí fún pé wọ́n á dì mí sínú kan ní alálùbáríkà yẹn Ọlọ́run ọba yóò mú ìlérí wa ṣẹ ohun tó yẹ wá yẹpo wa Ọlọ́run ọba yóò fi fún wa wọ́n ti yọ mí kúrò lọ́ba Yorùbá Òkúta fàáyín kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ ọba Yorùbá ni mo wá sí Baruten mi ò wá sí Baruten torí ọ̀rọ̀ ọba Yorùbá wọ́n pẹ́ ohun tó yọ mí kan kú ọba Yorùbá wọn lọ́wọ́ ọba Yorùbá ò ní gbádùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ táníká yọ wọn kúrò lóko ẹrú wọn tún ní àwọn kọ̀ọ̀ràn ara wọn bọ̀ ni. tọ́ èmi náà fi ti wá ń ṣáké o sóko bá lé ní ilé láà fàbọ̀ sí mo ti fàbọ̀ sóko báyìí mo ti fàbọ̀ sílé báyìí alhamdulilayi ẹni tí máa ń sọ wípé kí n tún padà sí Baruten nísìn ó dàbí kẹ́ni pẹ́ nìyẹn ń ro aburú pẹ̀lú mi kò fẹ́ kí n ní lọ síwájú ni èmi ti dé sáké ọgbọ́n ti sùn lóòótọ́ wọ́n ń bù mí lówó tí n fi ń jẹun ni o bọ̀tọ̀ kan mi balẹ̀ ìgbà tí mo wà lókúta case upon case ni látàrọ̀ tí ló fi sún case oríṣiríṣi ní màá ṣe tí ṣe ti Yorùbá ní mọ̀ sí ti Ìgbò ní mọ̀ sí ti Haúsá ní mọ̀ sí ti Yorùbá èmi ti nísinmi nísìnyí o bẹ́ẹ̀ ni ẹ ṣeun mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí o orúkọ tèmi ni Nafiu ọmọ Àmùdá tí mo jẹ́ ọmọ Ṣakí láti lè Baálẹ̀ Òkè Òrò lẹ́yìn èyí tí mo sọ yìí tẹ́lómi bá tún sọ nǹkan mi yàtọ̀ sí ohun tí mo sọ yìí wallahi tallahi irọ́ ni Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ mi wá kúrò lórí stand mi o tí Yorùbá Baruten ó bá fi wà lóko ẹrú báyìí iṣẹ́ tó wá ṣe fẹ́ mímì ní ó gbà tí Yorùbá Baruten fi wà lálàáfíà wallahi tallahi mo ṣe tán àti yọ̀ǹda ẹ̀mí mi kí Yorùbá Baruten wà lálàáfíà Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o mo dúpẹ́ o Oòduà ó gbé gbogbo wa o.